kí ló fi ń bẹ ẹja ó rò pé ó rí bí wà tí Tóyìn Abraham ẹ close. Kí ló kàn mí pẹ̀lú Tóyìn Abraham? Kí ló kàn mí pẹ̀lú Tóyìn? Kí ló dé pé pé yín blackmailers orí yín ti gbà bọ̀dé? Kí ló kàn mí pẹ̀lú ṣé Tóyìn ń taṣọ ni àbó ń talẹ̀? How come tẹ́ pé àwọn tajọ́ ń taṣọ tajọ́ ń talẹ̀ mi ì ní problem pẹ̀lú wọn? Àfẹ́ anybody tó bá súnmọ́ ìwọ Ìyábọ̀ Òjó. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Kí ni ti tèmi pẹ̀lú ogbórí burúkú tẹ̀ ń ṣe? Súnmọ́ Tóyìn fò ṣọ́rẹ́ mi ni Tóyìn ni. Ọmọ ìkéré ni Tóyìn jẹ́ sí mi. Ṣọlọ́rọ̀ mi ni kì í ṣọlọ́rọ̀ mi. Mi ìdílé rí, kò délé mi. Mi ṣọlọ́rọ̀ ẹ̀ kò ṣọlọ́rọ̀ mi. Mi ìmọ̀ rí kò rí mi rí. Kó yẹ pé ó pè mí lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì. Ó dẹ̀ rí nǹkan kan tó ṣe ń gbà kan mo pe àkíyèsí ẹ̀. Ó dẹ̀ ní kí n má bínú. Ó dẹ̀ sì ń ṣe kíní yẹn lọ. Mo dẹ̀ fílẹ̀. So ṣé oh my goodness, oh God. Oh, àwọn people yìí really mess ara wọn. Àwọn people yìí really mess ara wọn. Kí ló kàn mí pẹ̀lú àwọn nuisance yìí? Àwọn fagídí ló gba àwọn olè ọ̀lẹ. Kí ló kàn mí? Ẹ máa gbọ́. Ìyábọ̀ Òjó. Toyin is your goddaughter and you will love her to death. Ọmọ tó bu recently ọmọ ẹ̀kọ́ ló ń gbé kiri. You are not loyal to anybody. So ta ló ń bẹ ẹ̀jẹ̀ orí pé tálíkà ní Ìyábọ̀. Oh no, they were classless. Oh, they ní tìjú. Major problem tó ní ni pé oh ní tìjú. Ó so wà classless, ó so low, ó lówó, ó léèyàn, ó mọ̀yàn, ó jẹ́yàn. Ìyábọ̀ ó tálíkà gan. Lágbájá is your God and kí ni ìyẹn ní ṣe? Ìyẹn la fi ń gbowó, ta fi ń raṣọ. Ṣé yẹn ló ń bá mi talẹ̀? Ṣé yẹn ló ń bá mi ta estate mi? Ìwọ náà mo ti ẹ̀rù kó máa sọ pé Lizzy iṣẹ́ ẹ ni. So Lizzy ò ṣẹ́. Statement tó sọ nísìn, it shows that you are a motherfucker. Apànìyàn ní Ìyábọ̀ Lizzy Òjó. Apànìyàn ní ẹ tó máa ń wá ẹ̀sùn sí orí aláìṣẹ̀ láti pa wọ́n láti fi gba owó. You are just a pathetic killer. Mo rò pé o tiẹ̀ máa dárúkọ pé nǹkan tó ń ta Lizzy lára o bóyá o kọ́lé àbóralẹ̀ àbóramọ́tò àbóṣe kórìíre kan ojú gbogbo ẹ̀ lọ Ìyábọ̀ o ò ní anything against Lizzy. Lizzy has been an angel to you. Tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbá àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ sí Tóyìn Abraham tí gbogbo wa mọ̀ sí ìyá rẹ̀ nínú fídíò tí ẹ ṣẹ̀ wò yìí àti eléyìí tí ó sọ sí Ìyábọ̀ Òjó náà nínú fídíò yìí kí ni ó ti ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ. Lizzy has been supporting like financially mo ti support Ìyábọ̀. You are just a thief. O lè ní amrọ̀bà ní ẹ́. O lè tó fẹ́ kí n máa lọ ṣiṣẹ́ kí n máa wá fún ẹ lówó ọ̀fẹ́. O mọṣẹ́ ṣe olórí burúkú ọmọ tó ti sìnkú àwọn ọmọ ẹ̀ ní Ìyábọ̀ Òjó. Ó ṣì lọ.